Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo gbà ládùúà á dára fún yín. Mo wá láti wá gbàdúà fún yín ni, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àdúà yìí mo fẹ́ kẹ́ fi ránṣẹ́ sí ènìyàn 10. Ẹ make sure pé ẹ fi ránṣẹ́ sí èèyàn 10 bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń fi ránṣẹ́ sí wọn. Bẹ́ẹ̀ lọ́nà dẹ̀ ń là fún ayé yín. Ẹ gbọ́ mi kí n tó gbàdúà fún yín. Ìgbà 3 ni ìgbà ìdáláyé, ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà. Ìgbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà àṣálẹ́. Bí ènìyàn bá ti lè lùsì àárọ̀, kó máa lé ọ̀sán. Tí èèyàn bá ti lè lùsì ọ̀sán, kó máa lé alẹ́ kó má bàa sọnù. Tí ènìyàn bá ti lè lùsì alẹ́ tó lùsì ìgbà mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ láyé, Olúwa ẹ wáyé asán ni. Ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà. Àárọ̀ àwọn kan ti sọnù, ọ̀sán tó kù tí wọ́n ń wojú. Kí ni assurance wípé ọ̀sán yẹn máa dáa? Ọ̀sán àwọn kan ti sọnù, àárọ̀ àwọn kan ti sọnù. Alẹ́ ló kù tí wọ́n ń wojú. Kí ni assurance wípé alẹ́ wọn máa dáa? Mo rán ọ̀rọ̀ àṣẹ jáde níbi gbogbo tẹ́ ti ń wò mí báyìí. Gbogbo agbára tó ń fi gbogbo ọjọ́ yín láyé ṣòfò, irú agbára bẹ́ẹ̀ ó yá kó gbiná sọnù. Gbogbo agbára tá a yàn tí ayé yín láti fi ìgbà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ní láyé ṣòfò, lórúkọ Bàbá tí Ọmọ àti Ẹ̀mí Mímọ́, irú agbára bẹ́ẹ̀ kó gbiná sọnù. Agbára tó lò máa fàárọ̀ yín ṣòfò, agbára tó lò máa fọ̀ṣán ní ṣẹ̀sín, agbára tó sọ pé alẹ́ yín pé yẹ̀yẹ́ ló máa bọ́ sí, irú agbára bẹ́ẹ̀ ó yá kó gbiná sọnù. Ẹ gbọ́ mi, wọ́n ti gbàgbé májẹ̀mú ni. Bí ẹ bá lè fi àdúrà ìránṣẹ́ sí gbogbo kọ́ńtàtì yín, mo gbà ládùúà àtàárọ̀ àti ọ̀sán àti alẹ́ yín láyé ó máa dára fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ mú àmúbọ̀n rere, mo gbà ládùúà látẹ̀ní lọ ẹ mú àmúbọ̀n rere mọ́. Ìyanu dẹ̀ ti ṣẹlẹ̀ nínú ayé yín. Ẹ fi àdúrà ìránṣẹ́, ẹ lọ rí ògo lò. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Orúkọ mi ni Evangelist Ayodeji, gbogbo ẹ̀yin yẹn mọ̀ sí KekereJesu. Á dára fún yín. Tẹ́ bá fẹ́ pè fún àdúrà, you can call us on this number. Moranugba Word Outreach. Ní mo máa fa our ministries Moranugba Word Outreach. So tẹ́ bá wá fẹ́ pè fún àdúrà, ẹ lè pè sórí nọ́mbà yìí 07038435363 or 08109992716. Ẹ fi àdúrà ìránṣẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀, ọ̀nà ńlá fún ayé yín. Ògo ṣẹlẹ̀, ìyanu ṣẹlẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Oṣù ayọ̀ yín ni. Thank you. God bless you. We love you all. Amen.